Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Akúndé àsìkò yìí ò ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sí ti gbọ̀yìn láti ìkànnì Jigbe alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn yìí. Ọwọ́ ti tẹ alágbàtọ́ kan látàrí ìfipábálò àti àṣìlò ọmọ. Àwọn afurasí ọmọ fásitì 8 tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ti wà ní àkàtà àwọn agbófinró. Bàbá onílé kan ẹni ọdún 69 ní ọwọ́ ti tẹ̀ látàrí pé ó fún ọmọ ayálégbé rẹ̀ kékeré lóyún. Àwọn agbésùnmọ̀mí ń béèrè fún mílíọ̀nù lọ́nà Eedegbeta náírà lórí àwọn tí wọ́n jí gbé. Àwọn agbésùnmọ̀mí ti gbẹ̀mí ọ̀kan lára òṣìṣẹ́ àjọ ara ẹni làbòlú NSCDC ní ìpínlẹ̀ Benue. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí adé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọwọ́ ti tẹ alágbàtọ́ kan látàrí ìfipábálò àti àṣìlò ọmọ. Ilé-ẹjọ́ tó kalẹ̀ sí Ìkẹjà ní ìlú Èkó lábẹ́ àjọ Special Offences and Domestic Violence ti sọ ọkùnrin kan Délé Johnson sí ẹ̀wọ̀n ọdún 10 fún lílu ọmọ ní ọ̀nà tí kò tọ́ àti ìfipábálò. Onídàájọ́ Rahman Oṣòdì ló gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ 8 oṣù karùn-ún ọdún 2024 lẹ́yìn tí ó wo ẹjọ́ àti ẹ̀rí tó wá síwájú ilé-ẹjọ́ dáadáa tí ó sì rí pé ó jẹ̀bi ẹ̀sùn méjèèjì tí wọ́n fi kàn án. Oṣòdì ní Johnson ló fi àpá sí ara Hawawu Ahmed tí ó ń gbé ọ̀rọ̀ rẹ̀ nípa nínà pẹ̀lú ẹgba tí ó sì tún fipá ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ fún ọdún 2 kí wọ́n tó mú ẹ̀sùn rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá tí wọ́n sì fi kélé òfin gbé e. Johnson ni ó gbà pé òun jẹ̀bi ẹ̀sùn méjèèjì tí ó sì rọ adájọ́ náà láti ṣíjú àánú wo òun. Onídàájọ́ Oṣòdì wá ní kí ó lọ lo ọdún 10 lọ́gbà ẹ̀wọ̀n, ọdún 7 fún ẹ̀sùn ìlú ọmọ ní ìlòkulò àti ọdún 3 fún ẹ̀sùn ìfipábálò. Àwọn afurasí ọmọ fásitì 8 tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ti wà ní àkàtà àwọn agbófinró. Iléeṣẹ́ ọlọ́pàá ti mú àwọn afurasí 8 tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní Èkìtì State University Adó-Èkìtì Exfield. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu sọ ní Adó-Èkìtì ní ọjọ́rú Wednesday pé mímú àwọn afurasí náà ló wá láti ọwọ́ ikọ̀ Rapid Response Squad lẹ́yìn ìpè tí àwọn gbà. Abutu tó ń gbẹnusọ fún kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Adénìrun Akínwálé ní ìpè tí wọ́n gbà ní pé àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn Bukana Confraternity Alora Silo ni wọ́n bu ìwà èyí tó lè pagidínà àlàáfíà nínú ọgbà fásitì Exco. Ó ní àwọn ikọ̀ wọn sì lọ síbẹ̀ níbi tí wọ́n ti mú àwọn afurasí 8. Abutu dárúkọ àwọn tí ọwọ́ bà náà: Onífádé Akínṣọlá, Ọlátúndé David, Ọmọbóyọ̀wá, Ọlábọ̀dé, Daniel Olúwàgbénga, Adélékè Tọ́lání, Andrew Ojukwu,
Bámidúró Ọláwálé àti Adélakùn Ọmọnìyí. Bàbá onílé kan ẹni ọdún mọ́kànléláàádọ́rin ni ọwọ́ ti tẹ̀ látàrí pé ó fún ọmọ ayálégbé rẹ̀ kékeré lóyún. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ní àwọn tí wọ́n bàbá aláǹlọ́ọ̀dù kan tí wọ́n pè ní Adésínà fún ẹ̀sùn pé ó fipá ń bá ọmọ ayálégbé rẹ̀ ọmọ ọdún 14 ní àjọṣepọ̀ tí ó sì fún ní oyún. Ẹni tó ń gbé ní agbègbè Akẹ́gbẹ́yalé ní Ìfẹsowọ́pọ̀ Àkùtè ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ náà. Ìròyìn ní níṣe ni ó ya àwọn alábàágbé yòókù àti àwọn ará àdúgbò lẹ́nu ní ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 2024 nígbà tí wọ́n rí pé bàbá láńlọ́ọ̀dù yìí ń ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 14 nínú ilé ìgbé wọn. Àwọn tí wọ́n rí ké gbàjarè tí ó fa mímú tí wọ́n mú láti àgọ́ ọlọ́pàá àjùmọ̀. Àwọn ọlọ́pàá ní kí wọ́n mú ọmọ náà lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú ní èyí tí èsì àyẹ̀wò fi hàn pé ọmọ náà ti lóyún ọ̀sẹ̀ 6 nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́rú Wednesday. Ọmọlọ́lá Òdùtọ́lá ní wọ́n ti gbé ẹjọ́ náà lọ sí ọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ SCID. Àwọn agbésùnmọ̀mí ń béèrè fún mílíọ̀nù lọ́nà Eedegbeta náírà lórí àwọn tí wọ́n jí gbé. Àwọn agbésùnmọ̀mí tí wọ́n gbé àwọn ènìyàn tó lé ní 30 níbi ìkọlù tó wáyé ní ìjọba ìbílẹ̀ Maradun ní ìpínlẹ̀ Zamfara tí ó jẹ́ ìlú abínibí mínísítà fún ìpínlẹ̀ Honorable Bello Muhammad Matawe ti ń béèrè fún mílíọ̀nù lọ́nà Eedegbeta náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ wọn. Olùgbé kan ní agbègbè náà Ibrahim Maradun sọ fún àwọn oníròyìn pé gbogbo ọ̀nà láti ṣa owó náà jọ ló já sí pàbó. Ó wá ní báyìí àwọn agbésùnmọ̀mí yìí ló ń fara sinko láti ṣe àwọn ènìyàn níjàmbá tí wọn yóò sì tún gbé àwọn mìíràn lọ. Ó wá rọ ìjọba ìpínlẹ̀ náà àti àwọn elétò ààbò láti túbọ̀ sa ipá wọn kí wọ́n lè fi àwọn tó wà ní bùbá wọn sílẹ̀. Àwọn agbésùnmọ̀mí ti gbẹ̀mí ọ̀kan lára òṣìṣẹ́ àjọ ara ẹni làbòlú NSCDC ní ìpínlẹ̀ Benue. Àwọn afurasí agbésùnmọ̀mí ni wọ́n ti gbẹ̀mí ọ̀gá àgbà fún ikọ̀ Agro Rangers ti àjọ Nigerian Security and Civil Defence Corps ti ìpínlẹ̀ Benue ẹni tí wọ́n pè ní Mike Ode. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní agbègbè Sapera ní ìjọba ìbílẹ̀ Gua West ní ìpínlẹ̀ náà. Ìbátan olóògbé náà Nicholas Ode ní àbúrò òun ni wọ́n fi kú gbígbóná pa ní ọjọ́ Ajé Monday tí ó sì ní wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùsí Benue State University Teaching Hospital Makurdi. Alukoro fún àjọ NSCDC ní ìpínlẹ̀ náà Mike Ejerico fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Oníjùbà ìlọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì Jigbe Alára káfíńrẹ́ pàdé o. Kayegbo ni ìròyìn.